Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelúyà Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bá ń kó. Nation, yeah. Oduduwa nation no going back because Nigeria only work more. Now I want to talk about this issue on ground. Nípa Engineer Alagbo àti Engineer Alagbo àti fídíò tí ó jáde síta. Mo mọ̀ pé àwọn tó pọ̀ nínú àwọn fans mi, àwọn tó fẹ́ òmìnira àlàáfíà fún ìran Yorùbá ni wọ́n. So wọ́n lè má mọ̀ bó ṣe ń lọ. Ṣẹ́rí tó bá yẹ pé mi ò wo fídíò ni, mi ò ní sọ̀rọ̀. Torí àtìgbà tó ti ń fa ságà ìyálé ìyàwó verse ọkọ, mi ò bá wọn sọ sí rí. Mo máa ń ṣẹnu mi gbálágún. Nígbà tí ó dẹ̀ dológun tírísàn, èmi tẹ ọkọ rò bí cruise ní kinní yẹn, not until I saw the video with my korokoro eyes. As a woman, as a mother, lè mọ bí mo ṣe feel. Mi ti wo ju part 1 and 2 lọ o. Ó dẹ̀ ló dé part 10. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, ẹ̀yin ti Yorùbá nation, ẹ lè máa wò pé èwo ni Engineer Alagbo ti Lady K tó kọ yìí. Ohun tó ń trend lórí Facebook, gẹ́gẹ́ bí mo sọ fún yín pé gbogbo tó bá ti ń trend, èmi máa ń sọ̀rọ̀ sí. Now, ẹ káàbọ̀ bàbá mi. Now, ṣé rí ọ̀rọ̀ tí mo wá sọ lálẹ́ yìí? I should play the video. Okay, Lady K, don't talk too much. Please, don't talk too much about it, please. Okay, I won't talk too much. Ṣé rí program tẹ́mi máa ṣe lórí ọ̀rọ̀ yìí? Kì í ṣe ẹyọkan. Màá dẹ̀ máa mú one by one ni. Ìyẹn tó bá wù mí o. Because ṣé rí ẹ̀yin tí ẹ bá ti wo fídíò yẹn, ní rí wípé ó yẹ kéèyàn sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé wá rí fídíò yẹn bó ṣe wá lọ ní part 1 to 10 according to bó ṣe sọ àwọn méjì lèmi ṣì rí o, mo ti rí part 1 and 2. Ẹlòmíì wà ọ̀tọ̀ ni tó rí, ẹlòmíì wà ọ̀tọ̀ ni tó rí, ẹlòmíì wà ọ̀tọ̀ ni tó rí nítorí fídíò yẹn pọ̀ bí wọ́n ṣe sọ o. Ṣùgbọ́n èmi ti wo méjì and I have it, me dẹ̀ ní fún anybody. So don't come to my inbox pé Lady K, give me the video. I will not. Mi ní máa share òbò obìnrin ẹgbẹ́ mi kiri. Tó bá wá wù yẹ̀yin tẹ́ bá wá ní ìtókù kẹ́ má fún mi kí n wò. Ẹ̀yin unu Ọlọ́run náà. Ẹ fún mi kí n wò kí n lè mọ̀ bí mo ṣe máa ṣe program lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ní ìtókù, ẹ fún mi kí n wò kí n lè mọ̀ bí mo ṣe máa sọ̀rọ̀ lórí ẹ̀. Now, ẹ já gbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ ńlá Jésù. Ayérayé Ọlọ́run bàbá, mo gbé yín ga, mo ṣe yín lọ́ba, ẹ̀mí mímọ́ ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àánú ẹ gbà ayé wa. Ayé wa má jò bàjẹ́. Ayé àwọn ọmọ wa má jò bàjẹ́. Jésù Olúwa wa mi. Ẹ rí pé mi ò mọ àdúrà tí mo fẹ́ ṣe fi bẹ̀rẹ̀ wí program yìí. Ṣé mo reason tó bá sọ wípé ohun tí ò dá. Let's see the reality. Ẹ gbọ́, ṣé rí àwa obìnrin máa fi àsìkò ìfún wa ní little advice bí ọmọdé. Ṣùgbọ́n tí o bá kéré sí mi lọ́jọ́ orí, mo fẹ́ kó ro 2 + 2 papọ̀ kó fi ọpọlọ àgbàlagbà gbé yẹ̀wò. Ẹ jẹ́ a máa ṣọṣe. Torí èní kọ́ torí ọ̀la. Engineer Akeem, Engineer Alagbo, máa yóò ro àròjinlẹ̀. Ohun tó dùn èmi jù tí mo fi wá sọ̀rọ̀ nìyẹn o. Máa yóò ro àròjinlẹ̀ according to the story. Tí máa bá ro àròjinlẹ̀ ni máa yóò ní ṣe ohun tó ṣe. Ṣé rí ohun tí máa ń ṣe? Gbogbo obìnrin ayé ó yẹ kó sá fún máì.
including ìyálé tó wà nínú ilé ó yẹ kó ra kọ̀wé kọ sílẹ̀ fún báyìí pẹ̀lú fàájì pé máa gbé kẹ̀kẹ́ ẹ lọ máa sọ reason tèmi ṣe èrò tèmi bẹ́ẹ̀ o èrò tí lè yàtọ̀ sí ti tèmi o but bí ó ṣe rí lára ti tèmi mo ṣe ń sọ yẹn ṣùgbọ́n èyí tẹ́ bá rò dáadáa ẹ mọ̀ pé nǹkan tó dáa ni mo sọ torí èdè kan torí ọ̀la. Number one, according to the story wọ́n ní ni o ẹ mọ̀ tí nǹkan bá ti ṣẹlẹ̀ oríṣiríṣi la máa rí oríṣiríṣi la máa gbọ́. So lọ́dọ̀ tèmi sin is belief that is why tó yẹ pé tí bá wá ṣe program I always come with my own evidence. Ká ní fídíò tó ṣe play social media ni I will play it but kì í ṣe nǹkan tó ṣe play kẹ́ lè mọ̀ pé mo ti wò. Tẹ́ bá fẹ́ kí n describe àwọn àrà tó dá nínú méjèèjì tí mo wò I will describe it kẹ́ lè mọ̀ pé mo ti wo fídíò. Ìdí tí mo ṣe ló yẹ kí gbogbo obìnrin sá fún máa ní pé máa tó lè ṣe lè tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. According to the story wọ́n ní ìgbà tí Sisi Alágbo ti wà nílé ọkọ àárọ̀ ẹ̀ ló ti ń date engineer Akeem. Ẹ má dé o ò ń date obìnrin nígbà tó wà nílé ọkọ ìyẹn tó bá jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn o because oríṣiríṣi narrative ló ṣe lọ ní ìgboro ayé but I want all mothers either o ti bímọ rí o àbó ti bímọ rí o o ti bímọ rí rí as a mother so I want all mother they should learn from this. Either you are a single mother or you are a what? You are a single or you are a married woman or o tẹ̀ tí lọ kọ́kọ́ rí o ṣì ń jáṣẹ́ mọ́ra kiri. Learn from this. Ṣẹ́rí obìnrin tó bá sọ wípé ohun tó ṣẹlẹ̀ yìí kò ṣe nǹkan tìjú láàárín àwọn obìnrin ọ̀dájú abiyamọ ni o. I'm sorry to say this bó ṣe rí lára mi nìyẹn o. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ìjẹ́ ẹrù ọmọ tí ẹnjìníà Akeem tó ti bí ìjẹ́ ẹrù àtúbọ̀tán àwọn ọmọ yẹn ṣá. Ìjẹ́ ẹrù títí àwọn ọmọ tí Sisi Alágbo ti bí ṣé ẹrù àtúbọ̀tán àwọn ọmọ yẹn ṣá ṣé ẹrù ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn tẹ́ máa fi sọ wípé nǹkan tí màá ṣe dáa àbí tẹ́ máa fi sọ wípé is a mistake nobody above. Engineer Alágbo is not ọmọ kékeré òun déètì obìnrin tó wà nínú ilé ọkọ according to them o I'm not sure maybe Sisi Alágbo ṣì wà nílé ọkọ gbà yẹn o but a rí wípé ó ṣe wedding kan ní 2024 ó dẹ̀ 2025 wedding 2025 ni ò tí ló wọ́n yí ẹ̀ yí o tó jẹ́ pé ìhòhò ni wọ́n padà gbé síta níbi tó ti ṣe threesome. Tó bá wá jẹ́ pé bí wọ́n ṣe sọ́tò tó wípé ní Sisi Alágbo wà nílé ọkọ tó fi bá ṣe wedding ní 2024 wípé gbà yẹn lòun àti engineer Akeem ti fẹ́ra wọn ní Israel ti fi ṣẹlẹ̀ engineer Akeem ìkà ni ó yẹ kó sọ ẹ́ lóko pa ni. Ṣé mo reason tí mo fi sọ bẹ́ẹ̀ máa ń sọ o reason tẹ́mi fi sọ o ó lè tẹ́yìn lọ́rùn ó lè má tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ mi ṣe èrò ti tèmi nìyẹn èrò gbogbo wa ò lè dọ́gba torí ráìsì go ò dọ́gba ìka wa yìí náà sì dọ́gba. Òun date obìnrin tó wà nílé ọkọ obìnrin yẹn wá introduce threesome sí ẹ ṣé ń dé ẹ̀yin èèyàn ẹ bá mi ṣí ẹ ṣó irun tí mo máa ń sọ fún àwọn èèyàn nìyẹn èyí tẹ́ bá jẹ́ Lady K fans mo ní social media tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ bó ṣe máa ṣoríire wàá kọ́ níbẹ̀ tó bá dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ bó ṣe máa ṣorí burúkú wàá kọ́ lórí social media that is social media so ẹ̀kọ́ nìkan jẹ́ kàfẹ́lẹ́ náà tún kọ́ ó wà nílé ọkọ ó ń déètì ọkùnrin ó wá introduce threesome sí ọkùnrin tó ń date ẹ má dé o according to them o torí mi ò síbẹ̀ gbà tó introduce ẹ o àṣà àti rí fídíò báyìí wọ́n ṣe ń dóra wọn kábíyèsí Elédùmarè a sì bọ̀ wá ṣẹ̀fẹ̀ ó wá wà nílé ọkọ nìyẹn ó yan lè kò sí tuntun lábẹ́ ọ̀run ni màá pù tiẹ̀ tí wọ́n bá kó obìnrin 1000 sílẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má bínú èmi ò support nǹkan burúkú o agídí ló máa fi rí obìnrin 10 tó wà nílé ọkọ tí ò lálẹ́ agídí ni kí wọ́n kó obìnrin 1000 sílẹ̀ marriage woman tó wà nílé ọkọ
agídí ló máa fi rí mẹ́wàá péré tí kò lálẹ́ agídí ni kò sọ́gbọ́n máa lẹ́kọ̀ọ́ àtijọ́ ó máa ní aláàánú mi ó máa ní olùbádárò ní ìta ń bẹ̀ yẹn níbi tí ayé dé nísìn especially the situation of our country ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ya ìyàkuyà sí ìta látara wípé ọkọ ò tó ọkọ ṣe mọ́ nínú ilé ọdẹ tí ra àwọn bàbá aláàánú kan help wọn níta ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ mo kàn sáré yà síbẹ̀ ni ó wá ń déètì ẹlòmíì níta ó yálè ìwọ obìnrin wá introduce threesome sí àlè ẹ bọ́bọ́ mo fẹ́ kó gbọ́ sí àwa méjì wò according to ẹjọ́ tó rò síta tá à ń rí o ọkùnrin yẹn wá lókè I'm ready to do it number one ó yẹ kí wo obìnrin yẹn kó ṣí orí ẹ sílẹ̀ pé lórí burúkú ọkùnrin lélẹ̀ tí o lè fi wé lọ tó dẹ̀ gbà ó yẹ kó mọ̀ pé lórí burúkú ọkùnrin ni point number one number two ọkùnrin tó wá tún wá mọ̀ wípé woman friend mi Sisi Alagbo ṣe girlfriend woman friend ni she's a mother woman friend mi wà lé ọkọ mò ń do ó wá introduce threesome sí mi pé òun fẹ́ kí n dó àwọn méjèèjì papọ̀ ó yẹ kí ìwọ ọkùnrin yẹn ti mọ̀ wípé olórí burúkú obìnrin lélẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ó yẹ kí ọpọlọ kan ṣí nínú yín wípé olórí burúkú kẹ́ fi ìkọ́nu ara yín wé olórí burúkú akóṣìbérò aba ògo ọjọ́ ọ̀la ọmọ jẹ́ ohun tó bá ti lè mú obìnrin tó wà nílé ọkọ tó bá ń ṣe threesome obìnrin yẹn ó ṣe obìnrin alálùbáríkà ìbálòwò ju Queen Elizabeth lọ kọ́ lọ fún ọ̀run kẹ́yà ó ṣe alálùbáríkà obìnrin tó bá ti ṣe threesome àìdá ìwà àtọ̀rẹ́ ẹ ló ń bá sùn papọ̀ àbọ́kùnrin méjì ń bẹ̀ sùn papọ̀ obìnrin bẹ́ẹ̀ ń ṣe alálùbáríkà obìnrin bẹ́ẹ̀ kò sí bó ṣe lè ní owó tó láyé kójú òun ni the most richest woman all over the world lórí burúkú obìnrin ni o àbá ọjọ́ ọ̀la ẹni jẹ́ which is àwọn ọmọ lọ́jọ́ ọ̀la òun lóbìnrin bẹ́ẹ̀ àwọn nǹkan kan sì wà tó jẹ́ pé tó bá bàjẹ́ owó ò lè túnṣe gbàgbé kan lówó bíi Dangote ìwọ lè má padà jìyà ẹ̀ àwọn ọmọ tó bí sílẹ̀ ọmọ akẹ́sàn ẹ̀ ó máa ní ìjọ kan tí àwọn ọmọ yẹn máa mọ history yẹn tó máa jẹ́ ìbànújẹ́ ọgbẹ́ ọkàn burúkú fún wọn wọ́n á tún fi video evidence wọn ẹ wá wo ayé Mr. Akeem lóde ọwọ́ adẹni tó ń ta fídíò yẹn ní 1,000 naira 1,000 naira làwọn èèyàn ta káàkiri fún àwọn èèyàn fídíò bíi tí Mr. Akeem ti ń dó ìyàwó ẹ̀ àti ẹlòmíì now ẹ wá ṣe nìyẹn wọ́n ní Sisi Alagbo ló introduce threesome sí Mr. Akeem Alagbo ẹ wá gbà nìyẹn láti ṣe ẹ jọ ṣó yẹ kó kíìpù fídíò bẹ́ẹ̀ yẹn ṣé rẹ́kọ́ọ̀dù burúkú tó dání ẹ̀yin abiyamọ ayé tó dùn mí jó nìyẹn nínú ọ̀rọ̀ yìí ẹ ti ṣe nìyẹn káàtẹ wá zúmẹ wípé Akeem Alagbo ó ṣerú fídíò yẹn sọ́wọ́ kí ni èròǹgbà engineer Akeem tó fi kíìpù fídíò yẹn ìyẹn tó bá jẹ́ wípé tòótọ́ nígbà tí Sisi Alagbo ṣì wà nílé ọkọ 2024 ẹ̀ ni ẹ ti jọ ṣe kíní yẹn nítorí wọ́n ní wedding kan ni wọ́n lọ tí wọ́n ń bọ̀ ní Sisi Alagbo ló introduce threesome sí Manfred ẹ̀ ní Manfred jẹ́ ó yá lọ gbé ìgbà yẹn Manfred ṣe ní Mr. Akeem kò tí di yẹn ọkọ according to them ó wá ló yá lọ gbé obìnrin wá ṣé threesome ló fẹ́ a máa ṣe nísìn ẹ wá ṣe ẹ wá fídíò ara yín ẹ̀ẹ́dẹ̀ rántí wípé ẹ̀yin méjèèjì ti bímọ àwọn ọmọ ló dùn mí fún jù ní fídíò àwọn ọmọ àwọn ògo ọjọ́ ọ̀la tí wọ́n ti bí ló dùn èmi jù fún fídíò ká láwọn méjèèjì ò tí ì bímọ ni àkókò advice wọn pé ẹ ṣáàjọ ṣẹ́yìn tẹ́ ṣe yìí ẹ ṣàṣe níṣe wípé
hold anybody ní explanation dẹ̀ hold anybody ní apology ṣáà má bímọ kí n tẹ́ ṣe má bá yí àwọn ọmọ yìí jẹ́ lọ́jọ́ ọ̀la ṣùgbọ́n àwọn méjèèjì ti bímọ wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà tẹ́ ṣì ń ṣe kí ni tẹ́ ṣì ń ṣe man friend and girlfriend and woman friend títí tẹ́ fi wá ṣe wedding ní September last year àbí ìgbà wo lọ́lọ́ ṣe wedding ní last year ṣáà lọ ṣe wedding yóò tí pé wọ́n yẹ báyìí ẹ ṣì wá tún kíìpù irú fídíò yẹn ó fi hàn wípé olórí burúkú ni Mr. Akeem mi ò sọ́rí láti sọ ìyẹn tó bá jẹ́ pé gbà yẹn ni wọ́n ṣe fídíò yẹn ó tún wá jẹ́ pé kì í ṣe ìgbà tó ṣì ń dé tara wọn tó ṣì jọ ń jíra wọn dó ni wọ́n ṣe fídíò yẹn ó wá jẹ́ gbà tẹ́ ti fẹ́ra yé sílé ni ẹ̀tọ́ yóò kíìpù rẹ́kọ̀dù bẹ́ẹ̀ yẹn nítorí orí burúkú lẹ ṣe. How will you feel obìnrin lójú ẹ báyìí kọ́kọ́ ẹ dẹ̀ máa kí okó bo obìnrin bí lóbò kó dẹ̀ máa jí kó tún máa ṣe fídíò báyìí kó tún máa fọwọ́ gbé lórí sókè báyìí kó yá wo kámẹ́rà náà kó jẹ́ wọ́n gangan ló ṣe fídíò kó tún dún ẹ̀tọ́ kó tún dún ẹ̀yẹ náà ẹ wá ṣe tírísàn. kakọ̀ gbọ́ lásán wípé wọ́n rọ́kọ wa pẹ̀lú èèyàn kan obìnrin ẹjọ́ torí ọlọ́yin màmí alálùbáríkà tẹ̀ ń wò mí how will you feel ẹ má parọ́ o torí mo mọ̀ pé a lot of people ní fẹ́ sọ pé àwọn máa ń jowú kí ló mú obìnrin míì tó máa ń gé okó ọkọ ẹ̀ kí ló mú obìnrin míì tó máa ń poison ọkọ ẹ̀ Ọlọ́run fi ẹ̀bùn ńlá yẹn fún àwa obìnrin owú jíjẹ yẹn bí ojú 9 minutes lọ wàá jowú kókò gbọ́ àbòkọ rí ọkọ ẹ̀ pẹ̀lú obìnrin wàá ọkọ mi bàbá àwọn ọmọ mi wàá fìlì bákan kò má wá tí bímọ fún kókò gbọ́ wípé ẹni tó ń fẹ́ ìfẹ́ ayé ẹ orí pẹ̀lú obìnrin ara ẹ máa bù máṣọ wàì ẹ gbọ́ mi ara ẹ yóò máa bù máṣọ wàì ó wá lè má pẹ́ ṣùgbọ́n ara ṣì máa kọ́kọ́ bù ní movement yẹn ká má wá so ojú korojú kó jẹ́ pé ìwọ obìnrin ló tún wá lọ gbé obìnrin wá ló wá ló yá kó máa dó ìwọ àti ẹ̀ papọ̀ ẹ̀dẹ̀ ń dóra yín ẹ̀dẹ̀ ń ṣe fídíò ẹ̀dẹ̀ kíìpù irú fídíò yẹn after then lẹ́tún ṣe wedding ẹ̀yà bí a máa yé because mi ò mójú táwọn ẹlòmíì fi wo incident yìí mi ò mọ irú ojú táwọn èèyàn fi wo ọ̀rọ̀ tó wà lẹ̀ ọ̀rọ̀ tó yẹ kí àwọn èèyàn máa sọ fún Mr. Akeem wípé kó ṣàbọ̀tà kó máa wá bẹ gbogbo ayé pé ẹ jọ̀ọ́ gbogbo èyí tẹ́ bá ní fídíò yìí for the sake of my children I know I have made a big mistake ẹ jọ̀ọ́ ayé àwọn ọmọ yóò ní bàjẹ́ ẹ bá mi máa delete ẹ̀ ohun tó yẹ kí Mr. Akeem máa bọ́ta kó máa ṣe nìyẹn advice tó yẹ káwọn èèyàn máa fún máa nìyẹn for now why tẹ́ ẹ rí ìkọ́dù ara yín níbi tẹ́ ti ṣe tírísàn for what ẹ wá kíìpù owó fídíò bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tẹ́ bá sọ wípé Mr. Akeem ń ṣe olórí burúkú ọkùnrin ìkànnì ẹ̀bẹ̀ lọ káwọn ọmọ yín fi irú Mr. Akeem ìṣọkọ ọkùnrin tó lè kíìpù owó rẹ́kọ̀dù bẹ́ẹ̀ yẹn ó kíìpù ẹ̀ for future purpose láti fi báyé obìnrin yẹn jáde or láti máa fi threat ẹ̀ wípé ìwọ tó bá fi mí lẹ̀ má dá kíní síta tó bá ṣe ohun tí mo fẹ́ fún mi má dá kíní síta bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti gbéra yín ní lọ́kọláyà sínú ilé ẹ ti ṣe ìgbéyàwó ká tiẹ̀ nígbà tẹ́ ẹ mọ̀ wípé man friend and woman friend yín máa padà lédè sí marriage lẹ ṣe irú pálapàla yẹ ẹ ti wá padà lédè sí ọkọ àtìyàwó nìyẹn ó yẹ kẹ́ delete ẹ àti wípé ẹ̀yin méjèèjì ṣé ẹ ronú ni báwo lẹ ṣe ń sùn lẹ ṣe ń jí lẹ́gbẹ̀ẹ́ ara yín àwọn àgbọn alákọrí ẹ ṣèbí jẹ yẹn tó ń dún èmi àtọmọbìnrin yẹn papọ̀ ó wà very ẹ tún máa wá báyẹn ara yín fi wọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ yẹn fi dá àpárá nínú ilé síra yín ẹ̀yin èèyàn bá tààbọ̀ ẹ bá ṣí ẹ̀ mi ò ríru eléyìí a máa ń gbọ́ pé àwọn tó ṣe tírísàn wọn ò gbéra wọn sílé láti wá ní tíyálé tíyàwó lọ́kọ bá ṣe tírísàn
ẹjọ́ kò lẹ́ṣẹ̀ nù o àlejò ká tiẹ̀ wá tún ní pé gbà yẹn tí mo pẹ́ máa fẹ́ra yín sílé tẹ́ ti fẹ́ra yín sílé ìjọ tẹ́ ti ṣe ìgbéyàwó tí Mr. Akeem tó ti lọ dọ̀bálẹ̀ níwájú ìyá àti bàbá Sisi Alágbo aṣáàrí fọ́tò wedding ẹ̀yìn méjèèjì a rí bí Mr. Akeem ṣe ń dọ̀bálẹ̀ kùkù tẹ́bì tèmi náà báyìí ni ó tẹ̀lé pé mo tún ga jù lọ díẹ̀ ẹ káàbọ̀ sórí ètò mo kí yín. Iṣẹ́ nìyẹn mà a rí fídíò bí Mr. Akeem ṣe ń dọ̀bálẹ̀ bó ṣe ń ṣe gbogbo ẹ̀ níjọ́ wedding nìyí first thing tó yẹ kẹ́ kọ́kọ́ ṣe that day you should delete all those videos from your phone. So for Mr. Akeem láti wá kíìpù irú rẹ́kọ̀dù bẹ́ẹ̀ yẹn irú fídíò bẹ́ẹ̀ yẹn ó fi hàn wípé ìka èèyàn ẹni bí èèyàn ni Mr. ẹ jẹ́ ká sọ òtítọ́. Fine ọmọbìnrin ló introduce ẹ̀ sí ẹ dẹ̀ ti ṣe nìyẹn ẹ ti gbéra yín wọlé kí lẹ̀ kíìpù irú fídíò yẹn fún. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká sòótọ́ ṣe rí gbogbo tó wà lẹ́yìn Mr. Akeem gbogbo lálágbá orí èṣù Mr. Akeem òun gangan ni alágbá orí èṣù tí kò wo tàwọn ọmọ ìyálé ta ló mọ Farida lórí social media ta ló mọ woman yẹn nobody ẹ̀yin ilé gbé woman yìí síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ìwọ àti ìyàwó Sisi Alágbo tẹjọ wá ṣe tírísàn ṣẹrẹ èyí tẹ bá sọ wípé kò sí Ọlọ́run ẹ ti kú wọn tí ṣeye ẹ̀yin tẹ bá ní pé kò sí ìdájọ́ babalá mistake lẹ ṣe I could remember when all this gbogbo ẹ ságàságà tó bẹ̀rẹ̀ lórí social media I didn't talk about it because the spirit keep on telling me wípé kíní yóò lè last kò ní last pẹ̀lú ọwọ́ tó fi gbé ọ̀rọ̀ ìgbéyàwó yẹn nígbà yẹn. Wedding yẹn ò pé ọdún kan ojú ìyálé yẹn rí tó tó ẹ̀yin lẹ jẹ́ kó mọ ìyálé lórí social media ẹ̀yin lẹ gbé woman yẹn sáyé woman yẹn ṣì ń jẹ búlì débi eléyìí ṣé woman yẹn ló tún ní kó lọ ṣe tírísàn nígbà tọkọ fẹ́ Sisi Alágbo yìí tó di gbàgbós àwọn ayé dìde wọ́n blame woman yẹn pé ṣòwò lọ kọ́kọ́ máa fẹ́ yàwó lé wọ́n bú woman yẹn títí àwọn kan ṣì ń bú woman yẹn títí dì sí ti fídíò ibi tọkọ tuntun ti wá ṣe tírísọ̀mù ti jáde ó tún wá bẹ̀rẹ̀ sí ní búyálé again ẹjọ́ ṣéyálé ló líkì fídíò ni ṣe bá gbọ́ bí fídíò ṣe jáde ibi tẹ́ bá ti mọ̀ wípé gbogbo abiyamọ ayé o gbogbo ẹ̀yin abiyamọ lọ́kùnrin lóbìnrin ẹ máa ṣe àdúrà wípé ọlọ́mọ jẹ́ káwọn ọmọ yìí ṣe ọjà rà ọjà òkùnkùn ayé àti ọ̀run ni Mr. Akeem ọjà ìbànújẹ́ ni mi ò sọ́rí láti sọ ọjà ìbànújẹ́ ni Mr. Akeem tó pẹ̀lẹ́ ní ẹnjìníà kọ̀rẹ́ àwa wíta oníwà ambassador for APC ṣé tírísàn lẹ́fẹ̀ máa fi APC ṣe ìtẹ̀fi tírísàn tẹ̀fi APC tẹ̀fi da Nàìjíríà láàmú tẹ̀jẹ̀ aráyé gbé ambassador wọn tó ń polówó APC òun ló tún ṣe tírísọ̀mù yìí ò tó ba ọjọ́ ọ̀la ọ̀tá àwọn ọmọ ìyálé jẹ́ abẹ́ mọ̀ pọ́jọ́ ọ̀la ló bàjẹ́ ṣé mọ̀ pọ́jọ́ ọ̀la wọn mọ́ ni kẹ́ lè mọ̀ wípé ìṣù ní báyìí wọ́n máa ní àwọn ènìyàn kúkú bìlì sí ẹ má bínú gbogbo èyí tẹ́ bá kúrú tẹ́ wọ́n mi èmi náà gálẹ̀ o kì í ṣe gbogbo wa ní èèyàn kúkú sí kì í ṣe gbogbo wa kì í ṣe gbogbo wa ó wá ṣe fídíò nínú fídíò yẹn máì tún ní láti máa sọ fún Sisi Alágbo wípé ṣé ò ń ṣe fídíò yẹn ṣé kí n máa play fídíò yẹn kẹ́ máa gbọ́ gbogbo bó ṣe ń communicate nínú fídíò yẹn bó ṣe ń sọ̀rọ̀ but I'm not going to show the video. Ó tún sọ fún Sisi Alágbo wípé ṣé ò ń ṣe fídíò mi ìyẹn sọ fún wípé mò ń ṣe títẹ̀ mí náà ìyẹn náà ń ṣe báyìí aláyà gbígbẹ́ bí ẹja panla I'm coming back for you because you disappoint me. Kò síjọ́ tí mo bá rí fídíò lẹ́nu ìbáyìí mo máa ń bẹ lóhun ògo tuntun fún ògo because tèmi bá làwọn tó ń ṣe dáadáa lórí social media I may not be your fans I may not be your friends ṣàgbà wípé oríire ẹ̀ tó gbé sórí social media yẹn lédìkè pẹ̀lú àwọn tó ṣàdúrà fún ẹ àfi tí ń bá rí
àfi tí mi ò bá rí. Ṣẹ́rí lady tẹ́ ń wò yìí níwájú ọba tó dá ayé àti ọ̀run, mo fi gbogbo dáadáa tí mo wá ní ayé mi àti nílùú Canada tí mo wà yìí, mo fi búra fún yín. Mo ti send àwọn customer lọ́pọ̀lọpọ̀ sí lady. Mi ò mọ̀ rí, mi ò pé rí o. Mi ò pé rí. Ṣé mọ̀ pé mo máa ń bá iléeṣẹ́ TL Herbal, mo máa ń bá wọn ta àgúnmu manpower àti ti diabetes àti ti jẹ̀díjẹ̀dí àti ti high blood pressure mẹ́rin yẹn. So ọláìpẹ́ mo máa ń polówó mẹ́rin yẹn fún iléeṣẹ́ TL Natural Herbal. Ó máa wá jẹ́ káwọn customer kó tún máa pè fún another case. Èmi dẹ̀ ni mi ò kí ń parọ́ fún yàn. Ohun tí mo mọ̀ mọ́ iléeṣẹ́ TL Natural Herbal tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run gbọ́wọ́ wọn ṣe, òun nìyẹn. Mi ò wá ní tìtorí pé mo fẹ́ wá customer fún client mi tí mo bá polówó ọjà kí wá sọ pé wọ́n nídìí kíní kan kí wọ́n ní kọ́ lọ sọ́dọ̀. I won't do that. I won't. Mo máa ń sọ fún àwọn èèyàn ní pé ẹ lọ sórí TikTok, ẹ lọ táìpù Sisi Alágbo. Ní Canada tí mo wà yìí, ẹni tí ò ń ṣe elédè wa, mo ti send ẹ̀ sọ́dọ̀ lady. Mi ìdẹ̀ ever ní anybody sọ fún wípé látọ̀dọ̀ èèyàn báyìí lórí social media. Tó bá sọ pé òun gbọ́ pé èèyàn wá látọ̀dọ̀ mi rí, kó wá sọ. Mi ò ṣe bẹ́ẹ̀ tèmi. Mo máa ń feel proud. Sisi Alágbo, oh my God. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n tẹ̀ ọkọ̀ wo gbogbo videos yẹn tán ná kí n tó mọ bí mo ṣe máa wá fún lady. Because mi ò kí like ìwọ tí Ọlọ́run bá gbé lọ́wọ́ sókè. Ò ń ṣe ọ̀lẹ, akíkanjú obìnrin. Ó wá ṣe ṣọ́ṣọ̀ṣọ́ṣọ̀ṣọ́ṣọ̀ṣọ́ títí. Ó ṣe threesome. Ó introduce threesome sọ́kùnrin. Ọkùnrin yẹn tún wá padà gbé ẹ níyàwó sílé. Ó tún wá fẹ́ ìwọ ọkùnrin bẹ́ẹ̀. Ó rọra mẹ̀lẹ̀. Mo fi sùúrù sí. Mo wọ́ ṣiṣẹ́ kan tí Alájẹ courtroom ṣe. In fact, I was so happy. She's the mother. Ìyá yẹn sòótọ́. Gbogbo swab tí lady máa jò fún ìyálé, wàhálà gbogbo ẹni mo máa ń rí. But kí ló kàn mí? Kò kàn mí. But inú mi dùn gbà tí mo gbọ́ tí Alájẹ courtroom sọ ọ̀rọ̀ yẹn síta. Ó máa ń fi style trust ṣéèdì sí ìyálé ẹ̀. Tó bá sọ wípé èèyàn ó sọ òyàn ní òkò burúkú, lédè sọ sí ìyálé ẹ̀ ó pọ̀ jù. But àwọn ayé ò rí. Àwọn tó rí bí irú àwọn báyìí à sọ̀rọ̀ à ń wò. Lẹ́yìn tó mọ̀ wípé irú ìdọ̀tí bẹ́ẹ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ò lè sọ pé tí Sisi Alágbo ṣe threesome torí owó tó fẹ́ gbà ni o. No. Ọlọ́run bùkún fún ní ìwọ̀nba títí ẹ̀, ebi ò pa kò dẹ̀ yó. I don't know her, mi ò ṣe Ọlọ́run ẹ̀. But with the look of things, Ọlọ́run sì ṣe kíni, ó sì pèsè fún. Ẹni tẹ́jọ́ gbéra yín sílé ní lọ́kọláya. Fídíò threesome ìwà tóbìnrin àjòjì wà lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ wá ìjọ kan bó jẹ́ ṣe ló máa rọ́ ní àgbóyọ́. Tó bá tilẹ̀kùn mọ́ tó kú ẹ̀ máa le tó bá sọ fún pé wá. Tó bá fẹ́ dóbò lénìí, àfi kó delete gbogbo fídíò burúkú yẹn. Are you not ashamed? Ṣé tá bá bímọ fúnra wa náà? Ṣé wàá ṣì máa kíìpù fídíò yìí? Kó ti control ẹ̀, kó ti delete fídíò yẹn. Àbí kó show serve, kó delete fídíò yẹn lọ́wọ́ ẹ̀. Ẹ wá kíìpù fídíò yẹn. Ibi tí Akíìmù náà ti wá joyè aláǹgbá orí èṣù. Tẹ́ máa ti mọ̀ pé that man is evil. Ìbáwò yìí kẹ́ package ẹlẹ́yàn yìí is evil. Ọkùnrin alálùbáríkà, ọkùnrin ìdùnnú. Tó mọ̀ wípé yes kíní. Ìgbà ìmọ̀láṣẹ́. Ìgbà tájọ́ ń ṣe girlfriend and boyfriend. Òun la ṣe kíní. Tádẹ̀ tí wá ṣe nìkáì. Ta ti gbéra wa sílé ní lọ́kọláya. Kì í ṣe irú fídíò yẹn ló yẹ kó wà lọ́wọ́ ọkọ mọ́. Ó yẹ kó ti delete ẹ̀. Ṣùgbọ́n nítorí ìwà èṣù burúkú tó wà nínú títí ẹ̀ náà. Tó fẹ́ fi ṣe ìkà. Wípé anytime tí Sisi Alágbo bá fi òun sílẹ̀. Òun máa bá tiẹ̀ jẹ́. Ṣùgbọ́n òun owó tàwọn ọmọ tóun náà ti bí. Wípé ṣé tóun bá ní kóun bá ti Sisi Alágbo jẹ́. Ṣáájú àwọn ọmọ tóun náà ò ní bàjẹ́. Now look at it. Ọlọ́mọ tó dàgbà.
gbogbo àwọn ọmọ wa ṣe even ọmọ 13 years 12 years gbogbo wọn wà lórí TikTok Instagram àwọn áàpù táwa ò pọ̀ wọ́n ń lò ó àwọn áàpù tí a ò expect tí àti ẹ̀gbórúkọ ẹ̀rí àwọn ọmọ sì ń lò ó tó lè jẹ́ pé àwọn áàpù yẹn ibẹ̀ ló máa ń ju gbogbo àwọn fídíòs burúkú wọ̀nyí sí ọ̀pọ̀ àwọn ọmọ wọn máa wo okó bàbá wọn okó tó dúdú họ́họ́họ́ wọ́n máa wo bí bàbá wọn ṣe my God wọ́n máa ó yẹ kó sọ ẹ́ lóko pa ni. ó wá nítorí wípé according to them ó wá ní nítorí wípé Sisi Alágbo ó ti fẹ́ máa dókó mọ̀ wọ́n náà lára ìwọ ò mọ̀ kan tó ń pè ní kamani ṣebí mùsùlùmí ló pera ẹ̀ ẹnjìnà Alágbo kò ní bá mi bẹ́ sọ fún ẹbí tó bá wá ṣá ó mọ̀ pé kama will always be kama Sisi Alágbo wà nílé ọkùnrin kan ni wọ́n ti ń dò according to history yìí tó jáde síta ó wá wà nílé títí ẹ náà ó ń dókó ó ti gbàgbé òwe Yorùbá ni tó ní pàṣọ ta fi nà yálé ó wà lórí àjà fúnyàwó ó ti mọ̀ wípé nǹkan tó ṣe fún ẹ nígbà tó wà nílé ọkọ ẹ tẹ́lẹ̀ ó di dandan máa ṣe fún wọn náà ẹ̀yin èèyàn ẹjẹ kele jẹlẹsìn fún yín ẹ̀yin tẹ́ bá date marriage woman ọjọ́ tó bá ti lè leak sí ọkọ àti ìyàwó tí relationship yẹn bá ti padà leak sí ọkọ àti ìyàwó ẹ lọ ní lọ́kàn wípé níwọ̀nba ìgbà tẹ́yìn náà ti domọ́ èèyàn kan lára ó máa domọ́ ẹ̀yin náà lára 50-50 ló máa padà bọ́ sí 50-50 ló máa padà bọ́ sí nítorí pé kí ni ẹ̀yin ti ṣèkà yẹn fún èèyàn kan tí ó mọ̀ àbí tó padà wá mọ̀ ó wà nílé èèyàn kan lẹ́yìn náà fi ń do tí ẹ bá padà fẹ́ra yín lọ́kọ àtìyàwó tó kúrò nílé ẹni tó wà yẹn tó fi ń do má rojọ́ o lọ́jọ́ iwájú ọmọ àdómọ̀wọ́ náà lára ò lè escape ẹ̀ ayé ilé ìdájọ́ wà kò sí ìdájọ́ lọ́run ọ̀run ilé fàájì ni ìwọ tó bá dẹ̀ ti jẹ́ wípé kò sí pìpì ẹ̀ ilé fàájì tó máa dé sí lọ́run ẹ máa lọ sínú náà kó parí ìrìn àjò ẹ síbẹ̀ nìyẹn ayé ìgbógbó nìdájọ́ ti bẹ̀rẹ̀ 50-50 òun lọ́gọ́ yìí that is why I'm telling people to learn from this ẹ má kó wá sí social media kẹ́kọ̀ọ́ gbọ́ngàn tó ń sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìrìn kẹ́ṣe ogóre òbòrè I have seen so many people analysing this show no come back ni ó máa down òwe Yorùbá pé òwe Yorùbá ó pé ẹnu wo òwe Yorùbá dáadáa bí wọ́n bá ṣe pòwe yẹn lè ṣe má bá pàṣọ tó fi nà yálé wà lórí àjà fúnyàwó ìyàwó máa jẹ́ tiẹ̀ náà kóbákóbá pàṣọ tí Sisi Alágbo fi nà ọkọ ẹ̀ tẹ́lẹ̀ ó máa fi nà wọ́n náà ó wá fi nà ẹ wá kórí burúkú yẹn wọn àwọn ọmọ kọ́lọ́ má jẹ́ kí àwọn ọmọ lọ́mọ tí fàrídà bí kò ṣorí burúkú láyé wọn kó ṣe wọ́n lọ́mọ yẹ ọmọ ẹ̀yẹ kó má jẹ́ kó ru ègún àti ẹ̀sìn bàbá wọn. ó wá torí pé wà tí Sisi Alágbo ẹ̀yin tí ẹ bá support máa let's say the reality nǹkan tí máa ti torí ẹ̀ kíìpù fídíò yẹn ló ṣe yìí ó kíìpù ẹ̀ di ọjọ́ ìjà tí òun àti Sisi Alágbo máa jà tóun máa dá fídíò yẹn síta láti fi bá títí ẹ̀ jẹ́ kò wá ní làákàyè ọpọlọ ẹ̀ ti yòrò ọpọlọ ẹ̀ ó ti fi dóbò kò ro àwọn ọmọ tó ti bí. It has shown that this man is not a father. Tó bá jẹ́ bàbá ni, á ro tàwọn ọmọ ẹ̀ kó tó ṣe anything. Ọmọ mẹ́rin àbí mélòó ló ní ìyálé ẹ̀ bí fún? Á ro tàwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn kó tó ṣe anything stupid pẹ̀lú Sisi Alágbo. Ó wá torí wípé Sisi Alágbo ti já tán. Ọmọ ọlọ́mọ ṣe kí ni? Ó lọ pàṣípàṣẹ, takasúfè, fẹ́ẹ̀ gbé báwọn ní kí ni slang ẹ̀yẹn nú ẹgbẹ́ rán mi létí lóbi chọ́chọ́chọ́ ó chọ́chọ́chọ́chọ́chọ́chọ́chọ́ lọ́ni ó wá ká ẹ lára ìjà tẹjà yìí bí ìròbíjà yìí ti pé 1 month I don't even think it's up to 1 week orí traces wípé ó ti ń dókó mọ́ wọn náà lára the next thing gbogbo fídíò tírísàn tí ẹ bá ṣe lọ wo Mr. Akibu dáadáa
kì í ṣe gbogbo fídíò yẹn ló ti release ó máa ní àwọn ibì kan tó jẹ́ wípé ìwòwò Sisi Alágbo nìkan ó máa wà lọ́wọ́ máa yẹn ẹ gbọ́ ó máa ní fídíò ìwòwò Sisi Alágbo nìkan lọ́wọ́ ọkọ ti ṣó Sisi Alágbo sáf ṣebí Sisi Alágbo ló introduce threesome sí kóun náà tí ó ti wá sọ fún pé wá ṣe mọ̀ pé last time ìwọ ló sọ wípé o fẹ́ kí n dó ẹ̀yin méjì papọ̀ mo dẹ̀ ní kó lọ mọ́mọ́ mi wá mo dẹ̀ lọ mọ́bìnrin mi wá nísìn mo fẹ́ kí ọkùnrin mi kó máa dòwọ́ náà báyìí kí n dẹ̀ máa wò ẹ́ tó bá ti wá ṣe fún mi gbogbo ohun tá a ṣe ni màá tún síta o máyì máa ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Sisi Alágbo that is why tí lady yẹn fi bẹ̀bẹ̀ kiri pé kó máa drag máyì ó máa bá tòun jẹ́ finally that is why tí lady fi bẹ̀bẹ̀ ẹyẹ yẹn kẹ́kọ̀ọ́ wípé kó máa drag Akeem ó máa bá tòun jẹ́ finally bóyá ó ti ṣe bẹ́ẹ̀ fún Sisi Alágbo tí Sisi Alágbo ti gbà tó jẹ́ ó lè jẹ́ òun gan ló máa sọ fún Sisi Alágbo pé wá mi ní dúró síbẹ̀ o ẹ sẹ́ẹ̀tì kámẹ́rà má jẹ́ kọ́kùnrin yẹn mọ̀ o pẹ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà o kó dẹ̀ dú ẹ dáadáa kó ṣeré fún dáadáa kó dẹ̀ sẹ́ẹ̀dì fídíò yẹn sí mi irú ọkùnrin báyìí lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kí ni èṣù ni máì ẹni bí èèyàn ni tí obìnrin lè fi tírísọ́ọ̀mù lọ tó dẹ̀ gbà òun tó gba tírísọ́ọ̀mù ṣàrò bí kò ní nǹkan tóun náà máa gbà padà ni òun tó gbà láti ṣe tírísọ́ọ̀mù fún Sisi Alágbo ó máa ní ohun tó rò débẹ̀ tó fi gbà á ó dẹ̀ máa ní nǹkan tóun náà fẹ́ fi gbà padà tóun náà bá ti fi gba ìwòwò Sisi Alágbo pẹ̀lú ọkùnrin míì nǹkan tó ti fi gbà sọ́wọ́ ègé tí wọ́n bá mọ́ máì dáadáa máì máa ní another video tó bàdì ju gbogbo ìta ṣe ń wò yìí tó bàdì jù lọ lọ́wọ́ ìkànnì man Akeem yìí ẹni bí èèyàn ni ṣe ló yẹ kí gbogbo abiyamọ kó ẹnu bò ó ìwọ àti ìyàwó ẹ jà ẹni tó padà pè níyàwó ẹ tẹ́ ti ṣe wedding ó wá lọ da fídíò kì í ṣe pé wọ́n hákì fóònù fúnra rẹ̀ ló da fídíò yìí sínú group ọ̀rẹ́ ò yàtọ̀ sọ́rọ̀ ẹni tó ń rìkọ́ọ̀dù èèyàn téèyàn ń bá sọ̀rọ̀ lórí fóònù tó ń rìkọ́ọ̀dù ẹ̀ kí ló fẹ́ fi rìkọ́ọ̀dì ṣe ó fẹ́ tọ́jú ẹ̀ torí ọjọ́ ìjà ni ó fẹ́ tọ́jú ẹ̀ torí ọjọ́ ìjà ni part 1 fídíò tèmi wò ó dé stage kan kò mọ̀ pé Sisi Alágbo ṣe rìkọ́ọ̀dù òun fúnra rẹ̀ ló tún la ẹnu ẹ̀ sọ wípé ṣó òun rìkọ́ọ̀dù mi Sisi Alágbo náà wá dà wípé mò ń rìkọ́ọ̀dù ẹ mo fẹ́ rìkọ́ọ̀dù ara mi náà mo nìyẹn náà fi wá ṣe báyìí ló ṣẹ̀ṣẹ̀ tún wá gbé fóònù lọ síbi ẹpọn ẹ̀ gbogbo bó ṣe tàka àyàyà o olúwa mi ẹ̀rọ pẹ̀sẹ̀ ló wá fídíò ẹ̀ ìgbà tó wá rí pé Sisi Alágbo ó ti gbé fídíò yẹn sí sẹ́ńtà ẹpọn òun àti ẹpọn àti òbó lédè tó ń dó yẹn ó wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fáyà jẹjẹjẹ olórí burúkú ni máa yẹ sọ ló kò pa ìkànnì eléyìí ò ṣe pé wọ́n ṣèyàn eléyìí ò ṣe wípé àbọ̀mú nǹkan ni no máa ní mission nínú ayé Sisi Alágbo ó dẹ̀ dùn mí pé wọ́n kìlọ̀ fún lady ìgbà yẹn kò gbọ́ ohun tó dẹ̀ fẹ́ kọ́ọ̀sì fún lady ló ti kọ́ọ̀sì yẹn ẹni tó bá wá advice Sisi Alágbo pé kó má fi bọ̀bọ̀ ìsílẹ̀ ìka èèyàn ni because bọ̀bọ̀ ìtì rúùnù láìvù girl yẹn Ọlọ́run nìkan ló lè gbé girl yẹn dìde padà kò wá ṣe láìvù Sisi Alágbo nìkan ló rùn àwọn ọmọ tí Sisi Alágbo bí ń kọ́ Sisi Alágbo ṣe Sisi àwọn ọmọ tó ti bí kí ló fẹ́ máa sọ létí àwọn ọmọ yẹn ìyá ọ̀rẹ́ àwọn ọmọ kí ló fẹ́ máa sọ ọ̀rẹ́ àwọn ọmọ kí ló fẹ́ máa sọ ó dà ipá kan bí ẹ náà ti wọ bí i 17 years or jù bẹ́ẹ̀ lọ ṣá ọkọ má tó bẹ́ẹ̀ tán so àkọ́bí ò kì í ṣe ọmọ kónkóló kí ni wọ́n fẹ́ máa sọ there was a video tí mo watch tó fún ara ẹ ṣe ó lóun wà ní JS2 lòun ti bí first born òun bóyá ó wà age of 18 or 17 or something like that ṣá kí
kí ni àwọn ọmọ títí Sisi Alágbo kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ ọ̀la ìtàn wo ló fẹ́ pa fún àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn bá wá dàgbà tó bá dẹni tó bá fẹ́ márì tó fẹ́ ṣoríire àbáyé ta wà iná kan ayé tó jẹ́ wípé àṣírí ẹ tí ò yọ sórí social media rí for the past 30 years wọ́n á bẹ̀ gbé síta àṣírí ẹ tẹ́nibọ́dì ò gbọ́ rí over 50 years àwọn ayé abẹ́ gbé síta lórí social media ó máa yà ẹ́ lẹ́nu pé yé ìgbà wo ló débẹ̀ báwo làwọn ọmọ àṣẹ gbogbo ọ̀rọ̀ tẹ́mi wá rò lẹ́jọ́ yìí àwọn ọmọ ọ̀tún àtòsì ló jẹ mí lógún o àwọn ọmọ ẹni tó wá dùn mí fún jù òun làwọn ọmọ ìyálé okó tí bàbá wọn fi bí wọn wá ṣeré lórí social media mo rí àkọ́bí ìyálé ọmọ yẹn ti di Sisi kì í ṣe ọmọdé àkọ́bí ìyálé same thing second born àwọn ọmọ yìí ń ṣe ọmọ kéékèèké wọn ń ṣe ọmọ tí ò ní rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media wọn ń ṣe ọmọ tẹ́lẹ̀ pé dúdú fún ní funfun ẹnjìníà kọ̀rẹ́ ẹ̀ ó yẹ kó sọ ẹ́ lókò pàdé irú fídíò tó kó sọ́wọ́ yẹn ó ti fi hàn wípé èèyàn burúkú ayé àtọ̀run ni ẹnjìníà ó wá tún fẹ́ release fídíò ó rò dáadáa ó dá sínú group ó ní WhatsApp kan tí mo ń lò nígbà kan GB WhatsApp or something like that ṣá mi mọ̀ bí WhatsApp yẹn ṣì wà but mi ò lò mọ́ gbà tó expire mi ò rí new version download tó bá send message sí mi sísìn kó delete ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ò lè rí delete ó lè rí delete òun ni mo máa fi mú àwọn èèyàn nígbà yẹn tó bá ti send message sí mi tó bá wọn ti delete ẹ̀ máa kọ́ yìí mú sí wọn pé dey play ìgbà tí mo dé láti Àbújá WhatsApp yẹn ni mo lò kí fóònù mi tó ní 40 gbà yẹn kó tó wá di pé mi ò rí mi download àwọn WhatsApp kan wà and I'm very sure pé àwọn kan ṣì máa lórí àwọn WhatsApp bẹ́ẹ̀ yẹn tó bá send message sí ẹ kódà kí message yẹn máa ti lò 1 minute àbí 1 second let's say 1 second kó máa ti lò 1 second kẹ́ni yẹn delete ẹ padà kó lè rí delete ó máa wà lórí fóònù ẹ síbẹ̀ ni á dẹ̀ fún ẹ ní signal tó máa fi mọ̀ pé ẹni yẹn ti try láti delete ẹ ẹni yẹn á dẹ̀ rò bóun ti delete ẹ ìwà dẹ̀ ni èmi máa ṣe fáwọn èèyàn gbà yẹn tí bá ti lè rí signal máa ra fún ẹni kíní round black ìsàlẹ̀ báyìí ó máa jẹ́ kó mọ̀ wípé ẹni yẹn ti try láti fẹ́ delete ẹ̀ mọ́ ẹ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí bá ti gbẹ̀ máa wá send message ẹ sẹ́ni yẹn padà pé ṣe bí nǹkan tẹ fẹ́ delete ẹ̀ lẹ́ni kẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ delete ẹ ni mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé kò delete o nǹkan tẹ pẹ́ delete mo tẹ delete all màá ní kó lè delete all WhatsApp tí mo máa ń ṣe nìyẹn a lot of people lórí WhatsApp bẹ́ẹ̀ yẹn ìwọ ló create group yìí àní ẹ̀sọ́ máa ló kò pàṣẹ àtẹ́bá tí yàwó ẹni èṣù nínú ayé kọ́mọ̀ bá kọ̀ntínà tí máa bá ayé àwọn èèyàn jẹ́ ẹ̀sọ́ wọn ló kò pa ìka èèyàn ní ìwọ ló ṣí gúrùpù yẹn kí ni ìwà àti Sisi Alágbo tí fà ṣé ti fa ọ̀rọ̀ yẹn pé 1 month ṣé ti fà pé 2 months tó fi release fídíò yẹn sínú group ìyàwó wá sáré bẹ́ẹ̀ nílé pé àbá ṣe báyìí kí ni máa fẹ́ ti gbogbo wa ó wá sáré London ní ohun tó jẹ́ pé bó ṣe ti decide sínú group láwọn yẹn ti fọ́ kiri pé kí lẹ́lẹ́yìn group APC ambassador tó ṣí sílẹ̀ ibẹ̀ ló kọ sí òun ló kọ síta o ó wá sáré delete ẹ̀ ó ti rọ pé ṣèbí 1 second sí ni máa ti delete ẹ̀ wọ́n gbogbo wọn lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn ti fọ́ káàkiri ayé ibo ló fẹ́ kí àwọn ọmọ ẹ fojú sí wá tún wá wo títa àwọn ọmọ ibi tí wọ́n ti mọ̀ pé this man is not a father anybody tó bá sọ fún yín pé ọkùnrin alálùbáríkà ni engineer correct èmi lady k sọ fún yín with the look of things lọ́dọ̀ ti tèmi wípé this man is not a father ẹranko ni ẹ wo accident ìṣẹ̀lẹ̀ update tí ó jù lẹ́yìn tó ti kọ write up forgiveness kọ́ tó ń bẹ̀bẹ̀ apology the next write up tó máa jù ní wípé kọ́bọ̀ òun pray fún ìyàwó òun kọ́ ló ń fún lálàáfíà kọ́ ló ń fún ìyàwó ẹ lálàáfíà
níwọ tó yẹ kó gbé kámẹ́rà síta ó ní gbogbo ayé ó mọ̀ pé o ti ṣe mistake tó bá ti ẹ̀rọ tẹ́nìtì you think about your children ó ní gbogbo ayé I know I have made a mistake right up kọ́ ṣé right up lọ rí ni àní mo rókú ẹ àtòbò tó ń ṣomi funfun pọ̀ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ mo rí ó wà ń bí ìyẹn tún kẹyọ ṣẹ́rí part 2 yẹn ṣe ló tún kó ìtọ́lédì yẹn séjìká báyìí ló wá jára mọ́ ní Sisi Alágbo wá pé máma ṣọmọlé ṣé ká pílẹ̀ ẹ̀ka yẹn máa gbọ́ wọn sáǹdì bó ṣe ń dún Sisi Alágbo wá pé mo ṣì ń bọ̀ fún Sisi Alágbo mo fẹ́ wo gbogbo fídíòs yẹn tán náà mo ti wo 1 and 2 báyìí kí n tó mọ bí mo ṣe máa sọ ti Sisi Alágbo because ó dojú ti àwa obìnrin ó tọ́ kò síbi tí wọ́n ti ń kẹ́jì ìyálẹ̀ but this one is bad you have done it ẹlòmíì ṣe tó worst jù bẹ́ẹ̀ lọ ní kọ̀rọ̀ yàrá ẹ̀ but you did supposed to keep the record irúgbà tí ẹnjì tó ti mọ̀ pé jìnnà keep record yẹn ó yẹ kó ti wá gbogbo ọ̀nà láti delete ẹ̀ àbí àwọn kókó wà táwọn èèyàn máa ń rò bóyá kó lè help ó dẹ̀ máa help situation of things irúgbà tó ti dà bẹ́ẹ̀ yẹn tó bá force máì tí ó pé kó delete ẹ̀ tí ó delete ẹ̀ wàá tọ ìyá àti bàbá tó bí lọ tó wá tọrọ ẹ̀ wedding nìyẹn ìyá tó bí engineer wà ń jókòó náà ṣé bá rí gbogbo fídíò a dẹ̀ rí closeness ẹ̀yin tẹ́ bá rí àwa gbẹ́kẹ̀yìndé of social media that is why tí mo ṣe pé YouTube mi ní news carrier irú èmi news carrier yìí mo rí fídíò bí ìyá ọkọ ẹ̀ ṣe máa ń ṣe sí àtàwọn àbúrò ọkọ ẹ̀ ó wá sètì gbogbo wọn yẹn jókòó ẹ̀yin ẹbí mi ẹjọ́ torí Ọlọ́run torí ẹnìkan torí ọ̀la ni nǹkan kan wà láàrin èmi àtọkọ mi ó lágbára ẹ bá mi bẹ́ẹ̀ irú nǹkan yẹn kò gbọ́dọ̀ bọ́ síta Ọlọ́run má jẹ́ aréṣù torí àwọn ọmọ wa pátápátá ìyá àti bàbá wọn á lọ yídí fún ohun tí wàá ṣàmà sọ ni wípé ṣáà ní kó délé jẹ tó bá dé wá kàráǹgídá mo dẹ̀ ti block ọ̀nà customer fẹ́ wọlé tó bá kàráǹgídá tí ó bá ṣe kíni tí ó bá délé ìtẹ́ náà wà á dẹ̀ làwọn wọn ní òkú kì í farapamọ́ fẹ́ni tó máa ṣe. Hey, I'm the one that throw it there. Thank you. Good evening. How are you? I'm fine. I'm on live program. Gosh. Yeah, what is that? TikTok? TikTok, Facebook, and YouTube. I just took any mistake. Come back, Beneleni. I'm not used to it. Oh, sorry. What do you need? It's right here. Okay. Actually, I changed the setting. That's what I get. Yeah, I changed the setting, so you have to tell me what you need. Is it soap? Okay. How many? 1. What is? Yeah, that cream that I got. Hey, Gemma Bino. The cream you bought last time. That one. This. Yeah. Okay. Is that all? Mm-hmm. Okay. Thank you. What's the vitamin C for? Emma Bino ẹjọ́ torí Ọlọ́run. The vitamin C. The vitamin C. The vitamin C oil. Yeah. Do you need it? And it's very nice. The vitamin C oil is very nice too. I hope the money didn't drop. Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ n tajà. How much for your bread? $3.50. $3.50. Ẹ bá mi tap. Ẹ má bínú ẹ jẹ́ aṣọ́ra ajé. Which one that make right here? Okay, for dark knuckle. This one is nice. For dark knuckle. How much is that one? That one is $30. 30? Yeah. If I get more money. It's very expensive. It's No, but it's good. I will come back and get it. Okay. Because I'm going to need it for my legs too. Okay. What I got? That. Do you need a vitamin C? What is that? Vitamin C. Mixed with that? Yes.
much for that? This one is $20. 20? Yeah. Be